welcome to Whispers. So, regarding the ongoing brouhaha, a lot of professionals, specialists, they've all heard their views and opinions regarding the situation of ECOWAS and Niger. So one of such persons, and a person of note, is Bode George. So yes, this is even special to, so I'm gonna give it to him. It's gonna get his flower, but still, I have my reservations. Like I'm gonna read what I said, and I'll pass my comments as and when due. But it came with this quite catchy, title. So the news headline reads, Bode George. It says it's better to jaw than war with the junta. So come along with me and let's see what Bode George, what he has to say this time around, and I reserve my comments. So here goes nothing. The PDP chieftain said the French government's refusal to fully decolonize the West African nation has led to the crisis. Absolutely spot on. Chief Bode George has expressed his concerns about the Economic Commission of West African States, ECOWAS' determination to wage war on the niger junta government if diplomatic measures prove ineffective. President of Nigeria and Chairman of ECOWAS, Bola Ahmed Tinubu, has set up a meeting with the community on Thursday to discuss what the next step would be in their efforts to reach out to the government. Previous attempts to reach the junta government were not granted an audience. The junta government remains determined to their cause, as they have vowed not to bow to pressure from external forces in order to defend the territorial integrity of Nigeria. In an interview with Rice News, Bode George, who is a former director of the Nigerian National War College, now recognized as the Nigerian Defense College, stated that the government needs to pace its pursuit of diplomatic action rather than delving into military action as the next step, as the consequences may be grave. It's now talking now, and in quote, before you go to war, you teach your boys the national interests of your country. Anything that falls out of that is not a major concern to you. But if anybody infringes on your national interests, then you can go to war, because you are going there to defend something so vital to your country. And learning from the ECOWAS experience, we say to them, how can we go again to Niger? What is the benefit, and what do we have as the benefit of going to Niger? My appeal is that the ECOWAS heads of state should be more careful. War is not a tea party. It is better to jaw than war. So this phrase is better to jaw than war. It's quite popular now. So courtesy of Bode George. So yes, I mean, Nigeria wants to go to war for what? What's our national? What is the interest there? From my observation, I think
Nigeria is trying to protect the gas pipes, and of course to do the bidding of his puppet masters. Likewise, all ECOWAS, because àwọn náà ni òyìnbó tó ṣe pẹ́ńsì náà ló ṣe lè sọ àwọn náà lọ ṣe ECOWAS, so àwọn tó dẹ́kun mẹ́ their puppets, so they're trying to please their puppet masters. So let's continue. The chieftain expressed his ideology that the colonialism method of the French is to blame for the current predicament of Niger, as well as their current ties with the nation. He stated that the West African nation is fighting something not akin to their own system. When you divorce from a country, you divorce, you move. Look at all the mineral resources that are there in Niger. How much are they paying? I mean the French. How much are the French people paying the Nigerians? What is the development? The mass lands of Niger are bigger than Nigeria, but the population is small. They are still the poorest nation in the world. Their people are in abject poverty. So whatever we can do in terms of talking is better than what we can do if we send troops there. Look at our nation. Yes, we haven't gotten to the zenith. We haven't gotten to the El Dorado. We're still battling ourselves, the type of constitution we're running, and listening to the discussion about ministers being appointed. Those are normal developmental cries which we must revolve, and Nigeria as a nation. Now, have we settled down? The economic situation in this country today, people are so blatantly hungry, and they are hungry. The insecurity in the land is unmatchable. So why would we now commit? And when they start, they would expect the big brother Nigeria to pump so much money. Look at the financial indices of our nation today. The last time we went to ECOWAS, it was much better, and we were much more stable economically in this country. So why do we want to commit a lot of funds that we would use to develop the country? Let us have a smile on our face in this country. Let's help ourselves first before we help others. Absolutely spot on. Mo ṣe bí wọ́n ní bí iná bá jó níjọ́ mi ní tara ẹni là kọ́kọ́ ń gbọ̀n. Tí ẹ̀ kọ́kọ́ yọ ìpín tó wà lójú tiẹ̀ kó tó yọ igi ṣàgàlà tó wà lójú ọmọ làkejì. Mo ṣe bí wọ́n ní igi kòkòrò má gùn mí lójú, àtòkèrè láti yí dán jẹ. Àmọ́ ó fà ọ̀rọ̀ yìí kò kàn wá lọ́wọ́, kò kàn wá lẹ́sẹ̀. Gbàngúlùbọ̀ tó fìdí kéèkàn. Ológun ìṣòkun abídógún kéèpẹ̀. Èmi ò wá mọ̀ bí wọ́n ṣe ń jà lékejì bó ṣe wá kàn wá báyìí. Spot on. The former NWC director stated that the reason the previous delegation had failed was due to the government's rush to dissolve the issue, rather than taking time to allow the junta to settle in before approaching them diplomatically. There is no way you will have a dictatorship that will last that long without inflicting unimaginable pain on the people. Absolutely. These people are in pain. And we should, if we can't, we should tabateli support wọn. Bó bá lè gbé mi, ṣe mi bó ṣe bá dé fi wọ́n sílẹ̀. A fi wọ́n sílẹ̀ kó sort out to pain wọn. Kì í ṣe pé ká tó wá máa inflict mọ́, kì í ṣe pé ká tó wá mú gidá ní, ká tó máa fi gígùn ojú egbò wọn. Kí ló dé gan náà? Kí ló dé? They are in pain.
The people are dancing and shouting and saying, yes, it takes time. They will find a way to reach whoever is the head of state. He himself will soon find out that all that glitters is not gold. He also stated that the move might be too hasty to plunge Nigeria into war, as the electoral tribunal process is still. We are still waiting for the end of the electoral process, and then you go and commit yourself to war. He also stated that the diplomatic approach would be beneficial to Nigerian states who share porous borders with the state, as it would be detrimental to them and family members they may have who reside there due to insecurity issues plaguing the areas. Let's calm the nerves. Let the man be there, no matter what. We will discuss it. Ìyẹn àwọn àgbà tó fẹ́ tó lé ní ilé ìtẹ̀sọ̀ yìí ó dáa. Ó dáa. Àwọn àgbà tó mọlé tó wọ́n ti yẹ kó sọ́nà. Ṣùgbọ́n àti láwí. Lágọ́gọ́. Ojú yẹbọ. Àdán Ebola. Agbẹ́ ò tó lé. Bó ṣe ń dà gẹ̀rẹ̀yẹ bí ọwọ́ mọ́tò tí ò dá yẹn náà. Agbẹ́ ò tó lé. Agbẹ́ ò tó lé àtọ́. Nǹkan tó yẹ wọ́n ní ohun abáfi ohun afẹsọ̀ mú kì í bàjẹ́, ohun abáfagbára mú báyìí ní ilé kókókókókó bí irin. Irin tí wọ́n akọrin sí tí irin bá dẹ̀ kọrin ìkan máa tẹ̀ fún kan torí ìjà tí wọ́n fẹ́ lọ jà ìjà ẹbí ni ìjà àǹsùnlé ẹni ká fọrùn rọ ẹ fẹ́ lọ ká wọn mọ́lé. Ṣé o wo ojú yẹbọ Ebola? Ṣé o mọ̀ pé àwọn ará òkè ọya wọ́n ti pa lówe fún ẹ bó yóò gbọ́ èmi máa sọ fún ẹ. Wọ́n ní ràkúnmí àti scorpion. Kí ni Yorùbá scorpion mi ò mọ̀. Wọ́n ní tí ràkúnmí ṣe tóbi tó yẹn scorpion ó bẹ̀rù scorpion pé scorpion òní nìyé àtàwọn ìwọ àti ECOWAS ẹ̀yin ni ràkúnmí. Bí àwọn ọṣẹ tí scorpion ṣe fún ràkúnmí làwọn máa ṣe fún bó tilẹ̀ jẹ́ pálásọdún nìyẹn náà. Òun náà ń bẹ́ ọ̀yà ni. Ṣé tí gbogbo kinní yìí tó bá bẹ́lẹ̀ ṣe rò pé àwọn weapons ayé àtijọ́ outdated 90 gbọ̀ngbọ̀ngbọ̀n ni wọ́n máa lò. Ṣé rò pé ni wọ́n máa lò kí ló kà wá ṣe bí Amẹ́ríkà wà ń bẹ̀ ṣe bí France wà ń bẹ̀ tí wọ́n ní the latest warfare kinní kí ló dé tí wọ́n ò lò torí pé ó fi dé wọn. Wọ́n ti mọ̀ pé Áfíríkà kò sófin. So ojú yọbọ Ebola. King of voice, Lagos boy. Wọ́n ti sọ fún ẹ báyìí. Wọ́n ní it's better to jọjọ than wọ́wọ́. Ìwọ illegality tó ń lọ claim illegality ó yàtọ̀ síra wọn o. Ó lè jẹ́ illegality sí wọn o. But legality ni sí àwọn torí inú àwọn aráàlú dùn. Meanwhile ìlú fẹ́mi lóyè ni. Ìwọ wọn fẹ́ lóyè mo mọ nǹkan tó ń ṣe. Ó wò pé ikú tó ń pojú gbẹ̀ ni òwe náà ló ń pa fún ni. Who is next? Ta ló kàn? Ó wò pé ta ló kàn? Ọlọ́dẹ mọ̀ ẹ́ bí wọn náà láyé oní presidential guards anytime ọmọ wẹ̀yẹ́ wò tó bá ti ń rìn máa rìn tìfura máa wẹ̀yẹ́ wò wọ́n rí orí tẹ́yà gbogbo àwọn service chiefs àti kí tó wà ní wọ́n wẹ̀yẹ́ wò mo ti rí èyí tó máa ń dúró sẹ́yìn ẹ̀yẹ́ tiẹ̀ ó yọkùn jù wọ́n gan ló yó brẹ́kẹ́tẹ́ báyẹn. Ó yó brẹ́kẹ́tẹ́ báyìí máa wẹ̀yẹ́ wò ó save. Gbogbo ẹ̀ kò kó sínú olè ó save.
ìwọ tí wọn ò fẹ́ lò tó ń dànù ṣí ọmọ ọwọ́ mi ò tó máa fi gọ́ngọ́ pa ṣáà má fi ti ojú yọbọ́ Mr. 2 bedroom apartment má fi títí ẹ má fi kó bára yòókù má torí owó tó fẹ́ rí lórí natural gas pipe àti whatever deal tó lọ ṣe pẹ̀lú Amẹ́ríkà má fi títí ẹ má fi kó bára yòókù kó bá rẹ̀ tó bá fẹ́ kó bá rẹ̀ kó bá yàwó kó bọ́mọ ẹ̀ but fara yòókù lẹ̀ gbogbo èèyàn ló ń sọ pé àníṣe ọ̀nà tó ń lọ yẹ ọ̀nà yẹn àwọn ọmọ tó bá ń bá wí tó ń wà nù kí ó ṣe tán tí ó parun illegality tó fẹ́ lọ stop illegality ìwọ ló sọ di joke torí ẹ̀ làwọn pípẹ́ torí ẹ̀ ni wọ́n ṣe disregard wọ́n ṣàjàfẹ́ jẹjẹ German wọ́n á sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà tó túmọ̀ sí pé tó bá fún ẹ lágbára yóò ò ní ìlò dáadáa bó ṣe máa lò náà ni lẹ́jọ́ wo síjọ́ wo ni gbogbo ẹ̀ ló ti fọ́pọ̀ mọ́yọ̀ àgbẹ̀ kò tó lé ọmọdé ẹ̀ gan kò tó lú ọlọ́run òun ṣe olórí òun ní súrẹ́ àfihàn ẹ̀ wọ́lá àfihàn ẹ̀ ó ṣàfẹ́ fagídí ṣe kínní agídí ò dẹ̀rọ̀ agídí ò ràn kò ràn nǹkan tó wà lẹ́yìn tí ó rò pé àwọn Nigerian politics ni and education is important ṣé ó rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ìdílé nǹkan tí Niger season film yìí ó show a lot of things ó show the importance of education ó show the importance of kọ́ọ̀yàn kó tún rẹ̀ ẹ̀kọ́ ó show the importance of kéèyàn níwà ó show the importance of ìwọ ọmọlúwàbí ó show the importance of kéèyàn jẹ́ èèyàn tó yára láti gbọ́rọ̀ lọ́ra láti fèsì ó yára láti gbọ́rọ̀ ò lọ́ra láti fèsì ó kàn sọ ò tí ẹ ro ọpọlọ ó kàn sọ ẹ ìwọ máa lọ kógun jà wọ́n o kò lanu pàdópàgà nígbà tó mú àkàṣe pé nígbà tí wọ́n bí ẹ wọn ò jó ẹ lẹ́nu o kò sọ̀rọ̀ ṣàkàlà wọ́n ní nǹkan tá a bá fẹ́ jẹ́ kó bàjẹ́ ó ní bá ṣe máa ṣe òun ní òṣùwọ̀n bí pé kò ṣe gbogbo ẹ̀jẹ̀ jàǹdùkú ìwà jàǹdùkú jàgídíjà pé kò ṣe gbogbo ẹjọ́ àjọ wọ́n bá ti ṣe jọ́ àjà is your way or the highway òun ní sìn you want to o fẹ́ pull 200 million people down the drain. You're not stuck. Agídí ọ̀ràn. Fọ́ngbádé ò ṣílẹ̀kùn. Ẹni tó ní kọ́kọ́rọ́ ló máa ṣe. Ìkọ́nù àwọn ẹ̀sìn wọn sọ pé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó ṣe kí ni tó fọ́ngbẹ́ ṣe ò fọ́ngbẹ́ ṣe. Torí pé ó gbọ́n ó gọ fẹnu ọ̀rá ẹ̀ fún ẹ jàn. Kí wá ní gbogbo àwọn tó wá láwọn yẹ ẹ̀ka àwọn technocrats ẹjọ́ máa tọ́ra yín nǹkan tó o bá mọ̀ àwọn èèyàn wà tó jẹ́ pé that is the area of specialty international relations conflict resolutions things like that mo ṣe bí wọ́n ní àgbà máa ń yájú ni kì í yánu ṣe bó chaati ìjàgbá nígbà tí wọ́n dẹ̀ gbèrú ẹjọ́ yẹn bá ó yẹ kó o yá ojú ni kò yẹ kó o yánu. Nǹkan tó yẹ kó o sọ ṣáájú ló sọ kẹ́yìn àṣẹ tó sókọ́lẹ̀ àṣẹ tó wá pa kò múlẹ̀ òfúrútù fẹ́ẹ́ tẹ̀ ni èyí tó wí fọ́gbà wọn kò gbọ́ èyí tó wí fọ́gbà wọn kò gbà gbogbo ẹ̀ kàkà kò gbọ́ abẹ́ gbogbo ẹ̀ ó fọ́jú pọ̀ ni tí ó ti gbọ́ Ghana nǹkan gbogbo wọn kọ́ ọmọ ogun lẹ̀
wẹ̀yìn rẹ wò bó lọ́mọ ogun wẹ̀yìn ẹ wò wọn kọ́ ọmọ ogun lẹ́ o ẹ̀yin ẹ fẹ́ mẹ́n ẹ̀yin ẹ fẹ́ ìwọ́n tẹ́ni ò kálù ẹnu ẹ tí kàlẹ́ ó tí kàlẹ́ ẹ dídì ṣé ẹnu ẹ kálẹ̀ ẹ ṣé ẹnu ìwọ gan ó ká ara ẹ. Can you imagine ta ní kí ló já mọ́ níbo ló ti já wá tó lòkun lòun tá ń bí ẹ tá ń bá bẹ́ẹ̀ tá ń bá bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá ìyá tó bí mo ṣe gbogbo àwọn tó dẹ̀ fi ṣe bàbá náà tó bá yá wọn máa wá gbé ẹ ó ti pààrọ̀ gidigba wálé báyìí sí yẹn ẹjọ́ máa rán rádaràda àti wọ́n àti gbogbo àwọn alátìlẹyìn ẹjọ́ máa tẹ́ni àti France o àti Amẹ́ríkà o àti Germany o àti EU o gbogbo yín ẹjọ́ máa tẹ́ni tẹ́ báyìí fà tẹ́tẹ́ dì kí ló dé náà Ọlọ́run ló ń dé sọ pé kìíní kò yé yín pé this is God this early contest against God this is God torí pé kíni France ti fàṣejù sí Amẹ́ríkà ti fàṣejù sí Germany ti fàṣejù wọ́n ti fi àṣejù wọ́n ti fi sí àṣejù sí ní bàbá àṣetẹ́ni Ọlọ́run ló mọ̀ọ́mọ̀ fẹ́ fi wọ́n ṣẹ̀sìn wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe náà Ọlọ́run sọ pé àsìkò tó táṣìírí wọn máa tó look at a lot of things that is coming to light ń ṣe pipeline àwọn èèyàn mélòó ló mọ̀ ní Nàìjíríà pé ń ṣe pipeline Buhari àti Bazoum Agunfọn àti Babun àti Inaki ẹjọ́ ń ṣàpàdé àlùdé lílí wá sọ subsidy must go meanwhile tí ń ṣe pipe lábẹ́lẹ̀ tó jẹ́ pé akótilétà nìyí ẹ̀yin ọmọ àlè asán ọmọ àlè akótilétà ẹ máa ra alẹ́ ẹ̀ta lọ́wọ́n ní ìsinyìí ẹ̀ta lọ́pọ̀ ọ̀wọ́n tí wá dé báyìí ní ìsìn ríra ẹ̀yin akótilétà ọmọ àlè dédé ìyẹn rádaràdà yẹ láwùjọ èèyàn lábọ̀sibọ̀sí ẹ̀ wá wà nípò agbára àbí nípò pé ẹ máa tòlù ẹ̀yin tẹ́ ẹ̀ tòlù tó jẹ́ pé ọ̀run ló ní yín tí ó jágun kan rí ni torí ó ṣàmọ́ra kankan bí olójú kan ṣe nà ojú ó jágun kan rí ni àbí tí wọ́n bá wá pa àwọn èèyàn lọ wá jí wọn padà nígbà tí wọ́n bá ń ṣe round table tí wọ́n ń shake hands tí wọ́n ń ṣe paparazzi ṣé yẹn ó máa bring back the dead when people's lives are destroyed when landscapes are destroyed ṣé ó máa bring back the dead Ọlọ́run ò ní fún ẹ ṣe oṣù òkè ò ní gbà fún ẹ ikú tó fẹ́ kú yìí ó máa dákú náà ni torí ó dàbí nípò tí mo pé yes you are at a point of no return so it's like ó mọ̀ pé yes ó máa go down but ó fẹ́ go down èlò ní ó fẹ́ dákú kí ló dé tó ṣe ní dákú after all your self-contained room is 6 feet ìwọ nìkan ló máa wà bẹ́ẹ̀ náà ó ṣàfẹ́ mass following mass followers kí ló dé náà Mr. 2 bedroom apartment Ebola gbogbo ẹ̀ ló kárẹ̀ bí oko etílé Ebola àdán corona you are even coronavirus because ara àdán ni coronavirus ti bẹ̀rẹ̀ yẹn tún kọ́ nǹkan burúkú kí ló dé gan-an níbo nìyẹn ti pàdé ẹ̀ nígbà tó bá ń sọ fáláboyún kó má máa rìn lọ́sàn-án gangan kó má máa rìn láàjì kó má máa rìn lálẹ́ wọn ò ní gbọ́ torí mi ò rí pé human being ó dàbí ẹni pé ìwé or something bọ́rọ̀ ọ̀nù ògì ni ẹni mi ò mọ̀ fún ẹ ó ga gan wọ́n ti sọ fún ẹ o ní wọ́n sọ wọ́n ní ó bẹ́tà kó o jọ́jọ́ o dáhùn kó o lọ wọ́ọ́wọ́ o bó bá wọ̀ kó o jọ́jọ́ bó wọ̀ kó o wọ́ọ́wọ́ at the end of the day
mo ṣáà mọ̀ pé eléyìí ṣá ẹ̀tẹ́ ni ẹ̀tẹ́ ni ẹ̀tẹ́ ni ẹ̀tẹ́ òun àbùkù ṣé o sì rí pọ́npọ́ tó gbé dání àníwọ̀ ló máa fọ́ nàìjíríà sí nàìjíríà ti kú o wọ́n kàn fẹ́ pin pé kálágbá kí alápá gbé apá kẹlẹ́sẹ̀ gbé ẹsẹ̀ ó ti yọ àdá yẹn báyìí sí aṣá sí wẹ́wẹ́ kò sí jàǹbẹ́ kò sí jàǹbẹ́ múra sísan yá so take your flowers Bode George on this Georgia war thing so well said àwọn àgbà tó fẹ́ tó lé nìyẹn ẹ̀rí sọ. And it's putting into consideration that this is your area of specialty. Former director of Nigerian National War College. Àwọn tó ti lo oògùn tó ti rògùn tó mọ̀ ń po oògùn wọ́n tún sọ fún ẹ gbogbo èèyàn ṣáà ń sọ fún ẹ ṣùgbọ́n ò ní gbọ́ etí ẹ báyìí ó ti di wọ́n ti dèdèrè ti di ẹ létí so. I'm not expecting anything because I need with the Senate because I'm irrespective of the fact that you are not backed by the Constitution and whatever. O should go ahead, no. So ECOWAS why President ńgbà tó jẹ́ chairman ECOWAS tó wá ya wèrè sí gbòòrò ká ní wọ́n wá ní President ECOWAS wá ń kọ́ your duty your loyalty Nigeria ní loyalty ẹ wà. Ó jẹ mọ́ condition Nigeria ó jẹ fẹ́ lọ plug Nigeria into war so that wàá lè dúró síbẹ̀ ó ń wò pé kàkà kíkú má jẹ sèse wà fi ṣàwàdà náà bad publicity is better than no publicity being president is in war is better than being thrown out of office you are just postponing the doomsday so guys thanks for listening to me. Until I come your way again. Bye.